eléyìí ni ajẹta àbọn tó jẹ́ ń fẹ́ filẹ̀ torí àwọn ọmọ ìyá wa tí ń bẹ lókè ọya ni o, torí pé protest tó ń lọ lọ́wọ́ àmọ́ ibi tí ó bá jáde o, ṣùgbọ́n mo bẹ̀ gbogbo àwa ọmọ Yorùbá àní ṣìrìn o, àwo ò pé ogun a sì ní rógun, a sì fẹ́ ká sọ̀rọ̀ nípa ogun, ṣùgbọ́n wọ́n ní èèyàn máa múra álẹ̀ ni, wọ́n sì ní mọ̀jà mọ̀sálà máa kíkanjú. Sórí tó jẹ́ múṣẹ́ yìí wá, gbogbo ìwọ tó bá fi ní Nàìjíríà lára àbí tó fi ní ìran Yorùbá ara ó ní o. Tó bá ogun tó pé bàbá Fágbéró fi nǹkan ayẹta àbọn kalẹ̀ ni mo lọ wá ń fi ń jalè àbí lọ wá fi ń dàlúrú ló fi ń bàlú jẹ́, ogun ọ̀pá o. Ṣùgbọ́n tó bá fi protect orílẹ̀-èdè yìí, tó bá jẹ́ ọlọ́pàá tó bá lò tó fi ń protect orílẹ̀-èdè yìí ó máa jẹ́ fún ọ. Tó bá jẹ́ army tó fi ń protect orílẹ̀-èdè yìí ó máa jẹ́ fún ọ. Gbogbo ìran èèyàn tó bá lè wù kó jẹ́ tó bá fi ń protect orílẹ̀-èdè yìí tó fi ń protect ìran Yorùbá yóò máa jẹ́ fún ọ. Ṣùgbọ́n tó bá fi da ilẹ̀ Yorùbá láàmú tó fi dorílẹ̀-èdè yìí láàmú, ogun ọ̀pá o. Ní tí ò lè ní tí ẹ fi jẹ́ káṣírí kalẹ̀ nìyẹn. Ọlọ́run jogun tó pọ̀ fún mi lọ́wọ́ bàbá mi Edward Òrìṣàtọ́lá, kọ́lọ́n bá fọ̀rún kẹ́ bàbá mi. Bàbá mi kó nǹkan tó pọ̀ lé mi lọ́wọ́ ní tí ìlè jẹ tán, ìdínú tí fi ń fọ́n gbogbo ẹ̀ka kó lálùkù náà máa wúlò fún lálùkù, kí ẹ máa bá ṣàdúrà fún bàbá wọn pé iwájú tó kọjú sí kọ́lọ́n jẹ́ ọmọ ẹ̀dá yìí tó filẹ̀ mọ́ bàjẹ́. Afílẹ̀ ni torí àwọn ọmọ ìyá wa tí ń bẹ lẹ́yìn Ọ̀yà torí pé àwa la wà lórí ìjọba lásìkò yìí. Wọ́n lè fẹ́ lò láti fi ṣe ìkọlù sáwọn ọmọ Yorùbá wa tí ń bẹ lókè Ọ̀yà nítorí ká fẹ́ filẹ̀ ní. Mọ́ wàá torí pé bàbá Fágbéró ní ayẹta àbọn rèé, kọ́ wá torí ẹ̀ wá káyà síbọn o. Bọ́ ọba rí bọn họ ni o, ṣùgbọ́n bí wọ́n bá wá ní ọ̀họ́ tí wọ́n tẹ̀ wá yìn tí ọba ọmọ dúpẹ́ fọ́lọ́run, mọ̀jà mọ̀sálà máa kíkanjú lójú ogun o. Ọlọ́wọ́ ìwé bombom 16. Ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, ẹ̀jọ, ẹ̀sán, ẹ̀wá, mọ́kànlá, méjìlá, mẹ́tàlá, mẹ́rìnlá, mẹ́ẹ̀ẹ́dógún, mẹ́rìnlélógún. A wà gùn. Mo fọlọ́run bí ọ gbogbo wọn tó bá woṣẹ́ yìí tó dẹ̀ share rẹ̀, ìdààmú ayé ò ní jẹ́ tiẹ̀ o. Àǹfààní bẹ lórí YouTube page mi tó lè mọ́ rí ní orí Facebook, Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited. Àǹfààní bẹ lórí YouTube mi gan ohun torí wípé a kó nǹkan jáde láti jẹ́ kó máa wúlò fún gbogbo ayé ni. Àwọn iṣẹ́ ń bẹ lóníranran, àwọn ìyọnu ń bẹ, aṣínà ń bẹ, àgbélépọ̀tà ń bẹ, àwọn iṣẹ́ tí máa ń fọ ògo èèyàn. Màá fi iṣẹ́ yẹn lẹ̀ bọ̀ torí YouTube ni màá fi lẹ̀ sí iṣẹ́ tó máa ń fọ ògo èèyàn. Bóyá wọ́n ti lò wọ́ gẹ́gẹ́ bí obìnrin àbọ́kùnrin tí wọ́n ti lo ògo rẹ àbí tí wọ́n ti lo ìràwọ̀ rẹ. Iṣẹ́ tí ẹ fi máa ń rí ní ògo èèyàn màá fi lẹ̀ sórí YouTube mi. Bóyá lónìí àbọ́lá ẹ lọ subscribe sórí ẹ̀. Àbí wọ́n tiẹ̀ tí wàá rò kún pé bó wá ni bó ló ṣe máa rógò rẹ lò padà. Àwọn iṣẹ́ yẹn mo fẹ́ fi lẹ̀ padà, àwọn iṣẹ́ tó fi dá ògo èèyàn padà. Orí YouTube mi lẹ́tí lè rí lórí Facebook. Orí YouTube nìkan iṣẹ́ tó fi dá ògo padà. Lórí iṣẹ́ yìí tọ́wọ́ bá ti fi dalẹ̀ ìran Yorùbá, ogun ò ní pa ọ́. Bọ́lá bá fi dalẹ̀ ìran Yorùbá tó wò pé ẹ fẹ́ fi dà lúrú, ogun ó pa ọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọṣẹ kan bẹ tí mò ń tà lọ́wọ́, ọṣẹ Òṣòlé Ajé, táǹtà ní 500,000 naira. Àwọn ọṣẹ tó na ọṣẹ ẹgbẹ́ ìpani tó bá ní tested confirm, bá ní ọmọ nàmọ ògùn na ògùn, àwọn ògùn yẹn ni
làwa ń sọ̀rọ̀ nípa ẹ̀. Àwọn oògùn tó máa lò táyé rẹ̀ ọ̀dẹ̀ máa dáa, àwọn oògùn tó máa lò tí lọ síwájú ọ̀dẹ̀ máa ṣẹlẹ̀ tí ò dẹ̀ ní bògo rẹ̀ jẹ́. Ọya agun díẹ̀. Ẹ like, ẹ share, ẹ comment. Àwọn iṣẹ́ téèyàn máa lò tọ́nà dẹ̀ máa ṣí fún yàn, àwọn lórí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Ewé yẹn ó ṣòro gbó, lọ́jọ́ ká máa fi odó gbó, odó gún. Wọ́n lè wà níbi tí ò sódó, o lè lo ọwọ́ kó fi gbó tó bá lágbára ẹ̀. Lẹ́yìn yẹn o lè lo blender láti fi blend ẹ̀. Tó bá dẹ̀ jẹ́ pọ́lọ náà ni kọ́ sáti rí omi rẹ̀ extract. Àwọn iṣẹ́ téèyàn máa ń lò tí ó sì máa ráyé lò, tí ó máa ráyé ṣe. Bílẹ̀ bá ti wà lára rẹ̀, ṣe orí kan kọ́ o. Tó o bá ti ṣe fọ́mọ rẹ̀, ṣe fún ìyàwó rẹ̀ káwọn náà lò ń bẹ̀. Torí pé èèyàn gbọ́dọ̀ sáré ara rẹ̀ kọ́ mọ́ sáré ọmọ rẹ̀ bí táyé dé nìsín. A wà da eléyìí ní omi orí ògì funfun, àwọn kan máa ń pè lómi dùn, omi orí ògì white òun lẹ́ẹ̀fi gbó omi orí ògì funfun. Bó o bá ti ṣe fún ìyàwó rẹ̀ mẹ́, fún àwọn ọmọ rẹ̀ mẹ́, gbogbo ẹni tẹ́ wà ní ilẹ̀ Haúsá ẹ share rẹ̀. Torí wípé àwa mọ̀ pé kò sí protest kan, kò sógun kan tí ó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n torí ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ wà lẹ́yìn odi àtẹ̀yin ọmọ ìyá wa tẹ́ wà labroad, torí pé country mi náà fararọ lára àwọn country táwọn òyìnbó wà yẹn. Ṣùgbọ́n nǹkan tí ó wà wúlò fún àwọn ọmọ ìyá wa ààrẹ ní. Àwọn èso lẹ̀ ń bẹ lóríṣiríṣi, àwọn ìyọ́nú ń bẹ tó o lè lò. Ìwọ tọ́nà ti dí tó ti lògùn tí wọ́n lògùn ṣiṣẹ́ lára rẹ, àwọn oògùn tó lè lò ń bẹ. Ìwọ tó jẹ́ pé àlákàlà ni ká máa bóbin sùn lójú oorun gbogbo ìgbà. Bí èèyàn bá ṣe ń bóbin sùn lójú oorun kì í jẹ́ kóògùn ó ṣiṣẹ́ lára èèyàn. Gbogbo àwọn iṣẹ́ yẹn ń bẹ tá a ṣe tẹ́ẹ̀dẹ̀ dúpẹ́ fọ́lọ́run. So kò jù báyìí lọ. Ogún èèyàn lè mú, ọgbọ̀n èèyàn lè mú, òní èmi náà mú gẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ nísìn. Torí bí a bá ti wo olókùnrùn láti wo rẹ ni. Ayẹta tó confam ni. Ọba ṣe fọ́mọ rẹ lò, fún ìyàwó rẹ lò, fún gbogbo àwọn tó súnmọ́ lò. Torí bí mo ṣe mú yẹn ní ìsìn, tí n bá mú mọ́ lọ́dún kan kò ní ṣe, ó ti wà lára mi.
nọ́mbà tó pè mí sí bóyá àwọn ìyọnu oṣólẹ̀ ló ń wá 080 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83. Ìlú Ìlọrin ni mo wà. Anywhere tẹ́ ọ bá ti ń bọ̀ wá sí ìlú Ìlọrin, tó bá ti sọ̀kalẹ̀ nílùú Ìlọrin, ẹ̀gbọ́kadà sọ pé ilé epo Ibrolac lágbo ọba ló ń lọ. Ilé epo Ibrolac lágbo ọba. Tó bá ti dé ilé epo ìwọ sọ̀kalẹ̀ lágbo ọba nílùú Ìlọrin. Wá dúró wájú ilé epo yẹn, kọ̀yìn sínú ilé epo yẹn. Wá wo apá àlàáfíà rẹ bí òpónà méjì. Ó rí transformer kan. Fọ̀gánáísà wà lára transformer yẹn. Ewé ti bo transformer yẹn lásìkò yìí, tó lásìkò òjò láwà. Fọ̀gánáísà wà lára rẹ̀. Ibi tí transformer yẹn wà, junction yẹn náà ń pè ní Olú Guest House junction. Tó bá ti dọ́dọ̀ fọ̀gá yẹn, sọ pé ilé Fágbèmí ọmọ Òrìṣàtọ́lá ló ń lọ. Àpèsìn ṣègùn àgbáyé ọmọ Mọdákẹ́kẹ́. Akọ̀ráyé ọ̀ní dààmú. Ẹ like, ẹ share, ẹ comment. Ẹ ní rí bí o. Àní rí bí ilẹ̀ Yorùbá, àní rógun Nàìjíríà o. Àfọlọ́ǹbẹ̀ wá, àní rí dààmú o. Àfiṣẹ́ yìí lẹ̀kẹ́ lè fi dàlúrú o. A sì gba ẹnikẹ́ni mọ̀ràn láti ṣe ìwọ́de o. A sì fún support ẹnìkankan o. Ṣùgbọ́n fáwọn ọmọ ìyá wa nítorí pé ìwọ́de ìbẹ̀rẹ̀ nìyẹn máa ń rí àmọ́ bí tí máa ń yọrí sí. Ìdí nìyẹn tá a fi fílẹ̀ pé ẹ̀yin ọmọ ìyá wa tó bá tiẹ̀ fẹ́ káràǹgídá kó nǹkan tí ọ̀kọ̀ọ̀kọ̀ gbẹ́mí rẹ̀ ró tó fi sákò níbi tí wàhálà wà tó fi sákò tó fi ríbi sásàlà fẹ́mi rẹ̀ lórí ẹ̀ la fi kalẹ̀. Àfilẹ̀ fún yàn láti fi dàlúrú owó tó bá fi dàlúrú ìwọ́nu Ọlọ́run. Ṣùgbọ́n tó bá fi ń protect orílẹ̀-èdè yìí tó fi ń protect ìran Yorùbá pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo àtọ́ bá ń pe yọmọ jẹ́ Ọlọ́run. Ó lè nílé ọkàn máa mú dákọ̀ kan dandan kọ́ lójoojúmọ́ bí ẹ̀kan lóṣù mẹ́ta bí ẹ̀kan lọ́sẹ̀ mẹ́ta bí ẹ̀kan lóṣù bí ẹ̀kan lóṣù méjì mẹ́ta. Níjọ́ tó tọ́kàn rẹ bá lọ bẹ̀ tó bá ti ṣe báyìí ò lè gbé sínú fridge kan tó mú gẹ́ẹ́ kan tó máa bá tiẹ̀ lọ. Àní dààmú. Gbogbo wọn tó bá wá ṣiṣẹ́ tó bẹ́ẹ̀ láàmú tọ́lọ́run bá kó ọyọ́ ní ewu wọn ṣàdúrà fún bàbá mi Edward Òrìṣàtọ́lá. Gbogbo àní rí dààmú wa àní faragbọ́ta àní faragbọ́fà o. Ẹ like ẹ share ire o ire gbangba.